Èmi Olúwaṣeun Ayédùn ni mò ń kí wa káàbọ̀ sínú oṣù tuntun. Oṣù kejìlá tó kẹ́yìn oṣù, ẹ̀mí wa kò ní bọ́dún lọ láṣẹ Èdùmàrè. A ní gba lẹ́tà ìbànújẹ́ lórí ọmọ, lórí ọkọ, lórí aya. Wọn ò ní fòkú ọmọ ránṣẹ́ sí wa lágbára Elédùà. Wọn ò ní bọ́ bàtà ìbànújẹ́ sẹ́lẹ̀ mi àti yín láṣẹ Èdùmàrè lóṣù yìí. A kì í wẹ́kún tì lẹ́nu egbére. Ọ̀rọ̀ bí ẹkún òun ló máa ń ṣe gbére o. Gbogbo ẹni tó bá wá sọ pé àní rí tiwa ṣe lóṣù yìí, pé àá fojú sunkún ọmọ, igbe ẹkún ni kó máa ṣẹlẹ̀ nílé wọn láṣẹ Èdùmàrè. Ìdùnnú, ayọ̀, àlàáfíà láfi lóṣù yìí, òun ọdún yìí já lágbára Elédùà. Ire ń tiwa lóṣù yìí, ire o.